kọjá èmi ti farabalẹ̀ mo fìyìn fọ́bọ́ ọlọ́run ẹ̀rí pípé àtó farati má jaya lólo gbìjàgbìjà tí fọlá gbìjà ẹni ẹ̀dá ń dá lóró ẹ̀wù ẹni abú tọ́lọ́run òbu ẹni abùkù tọ́lọ́run òbùkù Tinubu Àkànbí lẹ́ni apètèpèrò kátọwọ́ ẹ̀ bọ́lẹ̀ tó ń fojoojúmọ́ ayé pele bínúbínú kó máa bínú ìbínú yín ọ̀dà nǹkankan àwọn olófo ló máa ń bínú ológo ìgbà ọkọ ìgbà àdá tí wọ́n ń bókè dìtẹ̀ lọ́jọ́ sí níṣẹ́ olùkẹ́ fi wọ́n sílẹ̀ tó ń wòran àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ńkọ́ òkèlè borí ọmọ àgbọ̀nà kórókóró tí wọ́n ń lùlù bàjẹ́ kátó dìbò lọ́jọ́ sí kóró ọba lókè ní òjò oró ẹ̀dá tó mọṣẹ́ òkùnkùn kílẹ̀ wá ń dóṣùpá lóró fún gbogbo àkúrọ́ mọ́ni tako ní ẹ̀rọ náà lọ kúrò olúwo ọba ló gbé Tinubu ga ìtàkùn tó tóbi tọpẹ kò rérin dádúró erin ṣe bẹ́ẹ̀ ogókè àlọ́ Adékúnlé Àkànbí Tinubu gbére ọmọ Àbíbátù Mọ́gàjí Ìkòyí ẹ̀ṣọ́ lókun láyà alùpùpù ọ̀tẹ̀ yẹbi ńlólú adìpẹlẹmọ lójú ogun jagaba ń bọ̀ gúù ó darí bí ògbólógun gbangba yikitọ́ aṣíwájú ṣebí gbagba la máa ń bọ́kùnrin tó bá yege Tinubu dòkúta àràmọ̀ǹdà tọmọdé kọ̀ sílẹ̀ lọ́jọ́ sí ó ti digunlé lójú àwọn aṣeni àwọn ọ̀kà èèyàn wọn kì í máa fẹ́ kárẹ̀ rùkásọ̀ orí ẹni ní bá ní jagun wọn bí wọ́n ti wá hùwà àbòsító olúwa bá fi wọ́n wọ́lẹ̀ wọ́n jèrè ìkà ìgbà abẹ́rẹ́ oníbàjẹ́ òtọ́kọ́ ìgbà ara wọn òjòṣù Adékúnlé Àkànbí ẹgbẹ̀ndínlógún rígì sí wọ́n pawọ́pọ̀ wọn ò tọ́ lọ́rùn ọba fúnra olúwa ọba ló dá wọn níganníganní àwọn aláìmoore ẹ̀dá tí wọ́n yó tán tí wọ́n ń dojú egbò délẹ̀ bí wọ́n bá ti rọ́mọ aládé kan tó fẹ́ ṣe rere wọn ò ní yé mọ́ sáré aburú ká ìdàrúdàpọ̀ ìdààmúdàbò ìwà àbàjẹ́ ní ìpìlẹ̀ lọ́kàn tiwọn bí ẹni pé wọ́n bá wọn fi gan lágbága ní rí lójú wọn má tómi má jù mí ìwà àbùkù lọ́wọ́ baba aláìlérò kódà olúwa rẹ̀ ó sọ̀rọ̀ kẹ́yìn bó bá wo onítọ̀hún ó tún lè wẹ́sẹ̀ kí atawẹ́rẹ́ ní ó jọ lójú àṣebí àwọn òtònú létí ọ̀gbá àlọ́ kí ní ṣe yín gan-an bàbá àgbẹ̀ ọ̀tà tí wọ́n ń pè yín lọ́mọ ẹranko tẹ̀sí ń wùwọ̀ ọmọ garawa ètò òdìbò tó lọ wọ́ọ́rọ́wọ́ tí ò mú wàhálà dání ẹ ti wá fẹ́ sọ ọ́ di bá mi wọ́n ń kàbò lọ́wọ́ wọn ò tí ì kàbò ọ̀hún tán ẹ ti ń fìdí fọ́gbá bẹ́ẹ̀ ti ń faraya lẹ̀ ń pèpè ogun ara àwọ̀ àbùkù tẹ́ ẹ wù lọ́jọ́ sí tẹ́ ẹ fi pábíọ́lá mẹ̀sáyà lẹ̀ kíkọ́ ńlẹ̀ fi kó gbogbo ọmọ aládé ní fàsọnù ọ̀rọ̀ ẹ̀mú kí Ọláwálé tẹ́ ẹ jẹ́ wa ní tàmọ́ lé lórí bí ẹni sàdí àtìkún lórí ikú wọgbó lọ àdá ọ̀dẹ̀ yìí kankan ẹ̀yin lẹ tàtàrì tẹ́ ẹ rán mọ́ Sweden níṣẹ́ tí ò tí ì fẹ́ jẹ́ ẹ pa wọ́pọ̀ ẹ pàmọ̀kọ̀ ẹ rán Bíọ́lá lọ sọ́run àsante ìtànà kí lójú mi ò tó mo rí díẹ̀ nítọ̀bọ̀ látàyé Awólọ́wọ̀ baba Ọláyínká ló ti ń bá wa fínra ìwọ lọ sọ pé Awólọ́wọ̀ ní wọlé ìbò tọ́jọ́ bá pé tó rántí lọ́dún tó bá ṣokun tó fi bá lékè sílẹ̀ ni kí ni tèyí náà tẹ́ ẹ̀yà olórí burúkú baba kékeré mo fi bá lágbájá tán kò ṣeé fọ̀bẹ bùdànù rárá ṣe bí lára ọmọ Yorùbá ló ti wáyé gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dá èèyàn èyí ti rí ṣe bí ikú ọ̀gbọ́dọ̀ jẹun ẹni kọ́pa ní àrùn kan ò ní jẹun èèyàn kó tún ṣe léṣù lẹ́yìn èèyàn kò sí nínú àṣà àti ṣẹ́sì ìran Yorùbá pé ká taṣọ àgbàmọ́lẹ̀ ká bàgbà lójú jẹ́ ṣùgbọ́n àgbà tí ló ṣàgbàdọ́mọ́dì tó dá láwàdà bá dìé àgbà tó bá jàjẹ́ ìwẹ̀yìn tó fáyé lójú ó di dandan kírú wọn ṣàbámọ̀ àṣírí yín tó ló ọba ń bò ẹ̀yin lẹ̀ ń tú fáráyé tí wọ́n fi ń fojoojúmọ́ ríbi tọ́rọ̀ àgbà kù sí agbádá àbẹ̀rù àti tàkọ́lé tí ń bẹ lára yín lọ́jọ́ sí ẹ ti jẹ́ kágbádá ọ̀hún ó fàya níbi agídí páálí àjàgbìlà kẹ́ni mọ̀ ní ìwà àbùkù nínú ìran Yorùbá ẹ ti tẹ́tẹ́ po ẹ̀ ní ìtàbẹ́rẹ́ mọ́ èpè níjà yín ní àbẹ́sàn àtúbọ̀tán wọlé dé wẹ́rẹ́ gbogbo ẹni tó ń pọ́n yín lé lọ́jọ́ sí wọ́n ti yàn yín nípọ̀sìn jẹ́ kó yé ọ bàbá akúmọ̀mọ́jú dìtì ń fáyé lójú bó lórí oṣó bá bí ni lọ́mọ tí ìyá àgán sí ìwò òyìn dàgbà ilé dàtí wo nítọ̀hún láwòye tí ó sọkùnrùn tí ó kú kò tọ́ kó wọlé ọ̀hún láwòrán Oòduà tẹ̀wọ̀n ràn ìpìlẹ̀ àti gbogbo alálẹ̀ Yorùbá pátá ẹ gbìjàjà káwọn kàńdá rẹ̀ tiwọn yìí wọ́n má balẹ̀ yìí jẹ́ tán
èé ṣe àwọn òòṣà kéékèèké wọ́n ṣe lè pé Ṣàngó ṣeun re ọlọ́run ó dájọ́ ilẹ̀ ọ̀yàn ká làbìlàbì jórí gbogbo ẹ̀yin àṣebàjẹ́ ayé yín ti túká kàmpéènì lẹ́yìn ìbò ìwà ìníláárí ẹ ti gbẹ́jọ́ relé ẹjọ́ ẹ sì tún tààràkà kiri aníkìlẹ̀ fẹ́ ẹni interim government ìjọba fìdíhẹ àbí kólógun ọgbàjọba tẹ́ ẹ rí wọn àwọn kọ̀nọ̀ràn tí ẹ̀dá tí tọwọ́ òkú bọ̀wé gbogbo awuyewuye yín ìtí ọ̀tẹ̀ lọ́jà sí fáabàdà àwọn òtún ní rúrú June 12 nílẹ̀ yìí máa ó di gbére ẹni tó lúwọ bá fẹ́ lórí oyè ló gà pèrè ẹ jẹ́ ká búra fájúwájú tán ní 29th of May 2023 ẹ̀yin náà ẹ ní ṣàìjà rẹ ààrẹ fìdílulẹ̀ lẹ́yìn ọ̀jẹ́ ẹ wípé ó ti lọ ọkọ̀ tó ti rékọjá lẹ̀ ń juwọ́ sí ẹtìmí àgbàjà ẹyẹ roko àlámọ̀ tí wọ́n bá béèrè pé ta ló kọrin ewì létí rẹ kó o wípé comrade Adébímpé ni èmi ọ̀jọ̀gbọ́n akéwì àgbáyé tó máa ń forin ewì kìlọ̀ wá.